Aṣòrèmásìkà kú iṣẹ́ o, ó jàre. Ẹni ó ṣoore ṣe fúnra rẹ̀, ẹni ó ṣèkà ṣe fúnra rẹ̀ o. Àtòore àtìkà ọ̀kan ò ní gbé. Olódùmarè ń bẹ níbẹ̀ tí ó san kálukú lẹ́san. A kú dédé wòye gbogbo ojú tó ń wò mí. Ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnubíjọ TV, níbi tí ẹ ti máa ń gbọ́ ètò wa lọ́kan òjọ̀kan. Tòní la mú dé. Ẹ rí i pé mo forin wọlé. Inú mi ń dùn ni. Inú mi ń dùn pé bí èèyàn bá ń ṣe rere kó múra síre. Ẹ̀dá tó ń ṣèkà kó múra síkà. Bó pẹ́ títí Olódùmarè ń bọ̀ wá san kálukú lẹ́san. Ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnubíjọ TV lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ò yí padà, Àtẹnubíjọ ni. Kí ló fà á tí mo fi mú orin wọlé? Wọ́n ní bẹ́ẹ̀ ni bá ṣe ohun ká sọ kó sí ohun. Èmi ń fi àkókò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel. Agbala Gabriel, èmi ń dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ní ìyàwó abàtẹ́rọ̀gọ̀dì òun ló dọ́kọ dúró de ọlọ́ṣinṣin. Agbala Gabriel, ẹ ṣe ribiribi, a dúpẹ́ lọ́wọ́ yín. Kí ló fa ìdúpẹ́ yìí? Ìyàwó abàtẹ́rọ̀gọ̀dì ló dákọ dúró de ọlọ́ṣinṣin. Ẹ wo àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rántí wọn, tí àwọn wọ̀nyí Agbala Gabriel àti Kamo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rántí wọn, tí wọ́n ń sọ wọ́n di ènìyàn yìí. Púpọ̀ nínú àwọn èèyàn yìí ni wọ́n ti sọ ìrètí nù nípa wípé àwọn ti ṣiṣẹ́ ribiribi, jẹ́ àwọn ò ti ṣe àṣedànù lórí iṣẹ́ tíátà báyìí. Láyé àtijọ́, látẹ̀yìnwá, gbogbo wa la mọ̀ wípé iṣẹ́ eré orí ìtàgé kì í ṣe tí ó rọrùn láti ṣe. Látòrí stage play máa lọ sí location káàkiri, àwọn èèyàn wọ̀nyí wọ́n sì ṣiṣẹ́ ribiribi. Àwọn ni abàtẹ́rọ̀gọ̀dì, àwọn ni wọ́n wá dọ́kọ dúró de ọlọ́ṣinṣin. Kí ni ọlọ́ṣinṣin? Àwọn ni àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń ṣeré orí ìtàgé nísìnyí tó wá jẹ́ ìrọ̀rùn fún wọn tó fi jẹ́ wípé wọ́n wá ń gba òbítíbitì owó lórí eré orí ìtàgé lákòókò yìí. Púpọ̀ nínú àwọn tó ń jẹ owó ribiribi yìí ni wọn ò rántí ibi tí wọ́n ti dìde, ni wọn ò rántí àwọn tí wọ́n dá eré orí ìtàgé sílẹ̀, ni wọn ò rántí àwọn tí wọ́n ti jìyà, tí wọ́n fi iṣẹ́ yìí lé wọn lọ́wọ́ mọ́. Tó fi wá jẹ́ pé kálukú wọn wá ń jà ríbóríbó. Kálukú ẹlòmíì ò rí Kamo kọ́ mọ́. Wọ́n wá di ẹni tó ń gbé ọ̀kadà lọ sí location. Wọ́n wá di ẹni tó ń ṣubú. Wọ́n di ẹni tí wọ́n wá ń rágó. Wọ́n di ẹni tó ń rásà. Wọ́n di ẹni tó ń ráre nídìí iṣẹ́ wọn, iṣẹ́ tí wọ́n ṣe, tí wọ́n jìyà fún, tí ẹ̀yin jèrè nídìí ẹ̀ nísìnyí. Kálukú wá rántí wọn mọ́. Eléyìí ló fà á tí èmi fi wá ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n rántí wọn, àwọn bíi Agbala Gabriel àti Kamo tí wọ́n rántí àwọn wọ̀nyí, tí wọ́n ń ṣe wọ́n lógo, tí wọ́n ń sọ wọ́n di èèyàn. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. A dúpẹ́ ìnáwó yín lórí ìyá gbóǹkan. Kamo, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lórí bàbá wa Fatai Oòduà. A dúpẹ́ lọ́wọ́ yín lórí alápinni àpinni òrìṣà fún iṣẹ́ ribiribi, fún àánú yín tó dìde lórí wọn. Bákan náà, a dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel, àwọn tí wọ́n ṣiṣẹ́ ribiribi lórí ìyá gbóǹkan. Wọ́n tún wá ṣe ribiribi lénìí lórí parí olódo parí ẹ̀. Gbogbo wa la mọ̀ iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe sẹ́yìn, àtàwọn parí olódo, bàbá Sùwé àti àwọn tó kù tí wọ́n ti ṣe sẹ́yìn, tí wọ́n ń dá wa lára yá. Púpọ̀ nínú wa tí à ń ṣẹ̀mí lónìí, àwọn ni a fi ṣe ìgbádùn. Àwọn ni entertainer. Àwọn ni wọ́n mú kí ọmọ Nàìjíríà ká sì di ẹni tó sì ń ṣẹ̀mí dì sí látara wípé ohun tí a ti ń fara gbá látara àwọn ìjọba wa, látòrí bí orílẹ̀-èdè ṣe rí. Àwọn pípù wọ̀nyí, àwọn tó jẹ́ eléré orí ìtàgé yìí, àwọn ni wọ́n sì sọ wá di ẹni tí ó sì ń ṣẹ̀mí. Púpọ̀ nínú èèyàn ní stroke ìbá ti padànù, ní ẹ̀jẹ̀ ríru ìbá ti padànù. Ṣùgbọ́n ní látara entertainment wọ́n sọ wá di ẹni tó sì ń ṣẹ̀mí lénìí. Ṣùgbọ́n púpọ̀ nínú wa a ò fi bẹ́ẹ̀ rántí wọn mọ́. Àwa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n rántí wọn, tí wọ́n wá ń fi owó ribiribi pẹ̀lú connection wọn, tí wọ́n fi ń sọ àwọn èèyàn yìí di èèyàn gidi. Bí púpọ̀ nínú wa bí ẹ bá rí ipò tí parí olódo wà, a mọ̀ kẹ́dùn. Ṣùgbọ́n a dúpẹ́ púpọ̀ lọ́wọ́
Agbala Gabriel nípa wípé wọ́n ti sọ ọ́ di èèyàn, wọ́n ṣe é lógo. Irú ẹ̀mí báyìí tẹ̀ ń wò mí yìí, ó wù èmi náà láti ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n nítorí wípé àwa ò tíì ní, òun ló fà á tí ó fi rí bẹ́ẹ̀. Èmi sì nígbàgbọ́ wípé bí Ọlọ́run bá sì ń ṣe, tí àwa náà tó bá bù sí àwa náà lọ́wọ́, bù sí wa lápò, àwa náà ó sì ṣe, àwa náà ó ṣe nínú ẹ̀. Ni wípé púpọ̀ nínú àwọn èèyàn wa tí wọ́n sì wà, wọ́n pọ̀ bẹ́ẹ̀ o, tí wọn ò rí olùrànlọ́wọ́. Ẹ dákun ẹ dábọ̀, ẹ bá túbọ̀ ná ọwọ́ ìjà yín sí ọ̀dọ̀ wọn. Gbogbo ẹ̀dá tó ń ṣe la dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹni tó ń jẹ́ olùrànlọ́wọ́, àtẹni tó hàn, àtẹni tó pamọ́, tí ó fi ń gbé àwọn wọ̀nyí, tí ó fi ń gbé wọn lárugẹ. A dúpẹ́ lọ́wọ́ yín, a bẹ̀ yín, ẹ tún bá wa tún lékún nínú ìrànlọ́wọ́ yín sí wọn. Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kí ipa pín yín. Agbala Gabriel, iṣẹ́ ìránṣẹ́ yín Olódùmarè kò ní bàjẹ́. Ẹ ó ṣe é dé ilé ògo. Bákan náà Kamo, ọpọlọ tí ò ń lò Olódùmarè á túbọ̀ máa bá wa bùkún ọpọlọ náà o. Ọ̀rọ̀ tí ó sọ tí yóò gbé ẹ dọ́gba ẹ̀wọ̀n, Olódùmarè ò ní jẹ́ kó sọ. Èyí tí ó sọ tí ó sọ ẹ́ di èèyàn ńlá, Olódùmarè á fi sí ẹ lẹ́nu. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. A dúpẹ́ ìnáwó yín lórí àwọn èèyàn wọ̀nyí. A dúpẹ́ ìnáwó yín lórí àti sọ ẹbí wọn di èèyàn ńlá. Ọlọ́run Olódùmarè á san ọ̀pọ̀lọpọ̀ yín, á san yín ní ẹ̀san rere o. Èmi wá, mo wá dúpẹ́, mo wá kí yín ni o, mo wá yìn yín lógo. Wọ́n ní yinni kẹ́ni ó sì mí. Èmi nígbàgbọ́ wípé bí a bá rí ẹni tó túbọ̀ ń yìn yín lógo, tó ń dúpẹ́ lọ́wọ́ yín, tó ń lù yín lọ́gọ ẹnu báyìí, a mọ̀ wípé wọ́n ní kú iṣẹ́, òní máa mú orí iṣẹ́ yá. A dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ ribiribi eléyìí tí ẹ ṣe. A dúpẹ́ iṣẹ́ ribiribi lórí iṣẹ́ yín, ìṣe yín, lórí àwọn tí wọn ò rò wípé àwọn sì tún lè padà gun mọ́tò, tí wọ́n wá di ẹni tó mú kọ́kọ́rọ́ mọ́tò tuntun dání. Eléyìí ó jọ wá lójú púpọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹni tó ń ṣe pátápátá, àtẹni tó ń ṣe ìrànlọ́wọ́, tó ń jù sí yín lábẹ́nú, àtẹni tó ń ṣe níta, gbogbo wọn la kí o. Nílẹ̀ yìí, lókè òkun, a dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Iná ò ní tán owó wọn o. Ibi tí wọ́n ti mú owó, ibẹ̀ ò ní bàjẹ́, ibẹ̀ ò ní dìbàjẹ́. Ibi tí wọ́n ti mú owó, ibẹ̀ ò ní gbẹ o. Wọ́n ní àpò ṣáṣàmùrà kì í gbẹ. Àpò gbogbo ẹni tó ń mú owó lápò rẹ̀, tí wọ́n ń ná owó fún àwọn èèyàn wọ̀nyí, àpò yín ò ní gbẹ o. Ẹ̀yin náà ò ní ṣiṣẹ́, ẹ ò ní ṣiṣẹ́ kí iṣẹ́ yín ó dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Kúlùkù yín ò ní tọrọ jẹ gbẹ̀yìn ayé yín o. Kúlùkù yín, ẹ ò ní làkísà kẹ́yìn aṣọ. Bákan náà, ẹ ò ní jò fún kẹ́yìn epo. Bákan náà, ẹ ò ní ṣubú kàgbẹ̀yìn ilé láyé yín. Kálùkù yín, ẹni tó ń gun mọ́tò ò ní fẹsẹ̀ rìn. Kálùkù yín, ẹni tó ti kọ́lé ò ní padà dẹni tó ń ṣubú kà. Kálùkù yín, ẹni tó ti ń tọwọ́ bàpò, tó ti ń mówó jẹun kò ní padà dá tọrọ jẹ. Ọmọ yín náà ó rí aláàánú o. Gbogbo ẹni tó ń ṣe àánú, ọmọ yín ó rí aláàánú. Gbogbo ẹ̀yin náà tẹ́ wá dúró tí tẹ́ ò rántí. Kúlùkù yín, èmi rọ̀ yín, ẹ̀yin náà ẹ gbìyànjú, ẹ ṣe bẹ́ẹ̀. Nítorí wípé owó tá a bá ná, òun ni wọ́n ń pè lówó. Èyí tí a ò bá ná, tá a kó pamọ́ sí báǹkì, bébà lásán ni. Èmi rọ̀ wá, gbogbo ẹni tí ó bá ní ìrànlọ́wọ́ láti ṣe, ẹ ṣe. Wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà lẹ́ni kejì rẹ, tọ́jú rẹ̀. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà lẹ́ni kejì rẹ, tọ́jú rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín o. Bí ẹ ṣe ń tọ́jú àwọn èèyàn wa, bí ẹ ṣe ń bá wa fi owó yẹ wọn sí, bí ẹ ṣe ń fi owó bá wọn lò, bí ẹ ṣe ń sọ wọ́n di èèyàn ńlá, bí ẹ ṣe ń gbé wọn kúrò ní èèyàn yẹpẹrẹ, tí ẹ ń sọ wọ́n di ẹni ológo. Olódùmarè kò ní yẹpẹrẹ ẹ̀yin náà o. Kamo àti Agbala Gabriel, Kamo àti Agbala Gabriel, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Iná ò ní tán owó yín. Ọlọ́run á máa bùkún yín, á máa bùkún iṣẹ́ yín. Ọlọ́run á máa bùkún yín, á bùkún iṣẹ́ ìránṣẹ́ yín o. Èmi dúpẹ́ lọ́wọ́ yín. Atẹ́niwíjọ́ lèmi ní ìkànnì Atẹ́niwíjọ́ TV. Èmi náà mo wà ní orí ìkànnì ní YouTube page tèmi, ó ní Atẹ́niwíjọ́ TV. Ẹ bá mi share program mi náà, ẹ bá mi subscribe sí. Iná ò ní tán owó yín o. Olódùmarè á bá wa dúpẹ́ lọ́wọ́ yín títí èmi ó fi tún padà wá sórí ètò mi. Èmi wá dúpẹ́ ni o lọ́wọ́ ẹni tó ṣe ní lórí. Wọ́n ní ẹni tó ṣe ní lórí tá ò dúpẹ́, ó dàbí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ. Èmi dúpẹ́ lọ́wọ́ yín o fún iṣẹ́ ribiribi oore tí ẹ ṣe fún àwọn èèyàn wọ̀nyí. Òdodo mi ò kí ń ṣe ẹbí wọn, mi ò kí ń ṣe ara wọn, ṣùgbọ́n inú mi á máa dùn sí ẹni tí ó bá ń ṣe oore àti ẹni tí wọ́n bá ń ṣe oore fún, tó wà nípò pé ó yẹ kó gba oore. Èmi dúpẹ́
lọ́wọ́ yín, iná ò ní tán owó yín o. Títí wọ́n fi tún pàdé ẹ̀yin olólùfẹ́ mi ní ìkànnì Àtẹnujọ́ TV lórí ètò míì. Ó dìgbà o.